kí ló tún ṣẹlẹ̀ láàrin Pasuma àti Obesere? Ẹ wá gbọ́ ohun tárákùnrin yìí sọ nípa ohun tí Ayọ̀ Jamiu sọ lórí ẹni tó kọ́kọ́ jáde tó kọ́kọ́ lọ sílùú òyìnbó, ẹni tó kọ́kọ́ ṣe dáadáa nínú orin fújì láàrin Pasuma àti Obesere. Kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ Pasuma ni Ayọ̀ Jamiu mú mẹ́nu lórí ọ̀rọ̀ ẹni tó kọ́kọ́ dé láàrin àwọn méjèèjì sínú orin fújì, gẹ́gẹ́ bí arákùnrin yìí ṣe sọ. Òun gan lọ̀rọ̀ tí ọ̀gá ńlá yìí ń sọ tó tún kalẹ̀ nínú fọ́nrán. Ẹ̀yin èèyàn wa, Ayọ̀ Jamiu náà ti rí nínú fọ́nrán tí wọ́n sọ̀rọ̀ ńgbà kan nípa Taye Currency àti Three Leather, ṣùgbọ́n ní báyìí ọ̀gá ńlá yìí ó tún ti wá dárúkọ Ayọ̀ Jamiu lórí ọ̀rọ̀ Pasuma àti Obesere. Ṣé lóòótọ́ ni pé irú àwọn ọ̀rọ̀ yìí lè fa ìjà láàrin àwọn onífújì, àwọn olórin fújì? Ìgbésẹ̀ wo gan làwọn olórin fújì fúnra wọn gbé láti rí pé irú àwọn ọ̀rọ̀ báyìí ò fàjà láàrin wọn? Ẹ gbọ́ àlàyé tí arákùnrin yìí tún ṣe lórí ọ̀rọ̀ Pasuma àti Obesere gẹ́gẹ́ bí Ayọ̀ Jamiu ṣe fi sílẹ̀. Ẹ kúrọ̀lẹ́ family, happy weekend. Ẹ mọ̀ pé iṣẹ́ tí wọ́n bá ń ṣe tó fi ń jẹun tó ń rówó ń bẹ̀, bó ṣe máa like what's it called, commitment tó máa fún iṣẹ́ yẹn máa yàtọ̀ sí iṣẹ́ tó kàn ṣe tó fi ń cash cruise. Gbogbo ẹ̀ tẹ́ mẹ́sẹ̀gì mi pé ọ̀gá ńlá ti kọ́ ẹ tún send video yẹn sí mi gan pé ẹ gbọ́ nǹkan táyọ̀ bàbá Ayọ̀ Jamiu sọ ni, ẹ gbọ́ kinní kan ni, ẹ gbọ́ kinní kan ni, ṣé you no go talk me, talk something bàbá. Mo kò jẹ́ wa because èmi ti ẹ mọ̀ since tẹ́ pé this talking of a scene on social media nǹkan lè mi fi ń jẹun. It is like pé ká fi àlàáfíà lọ́rùn sílẹ̀ ká jẹ́ kó mi, ká jẹ́ kó gun mi, then everybody ma cash kó sẹ̀ lọ, everybody ma support lérí ẹ̀ lọ. So but concerning di bàbá Ayọ̀ Jamiu tẹ́ bá ń sọ pa ẹ̀ pé kinní kan mo rí kó ṣe pé mi ò rí, mo kàn mọ̀ máa fẹ́ attend sí màtá yẹn, mi fẹ́ promote topic yẹn gangan ni, because mo rí pé nǹkan tó fẹ́ ni pé promotion náà ń wá fún headline topic wọn yẹn, promotion náà ń wá fún, èmi ò dẹ̀ fẹ́ promote ẹ̀ because nǹkan tó sọ yẹn èmi ò rí nǹkan tó níhùn bẹ́ẹ̀, kò sí nǹkan tó níhùn nínú nǹkan tó sọ yẹn rárá tó. Kí náà sọ yẹn náà, wọ́n ní igi mú Paso ó jìnnà sí igi mú Obesere, àmì pé bọ́n ṣàjìnnà pé Obesere jìnnà sí Paso gan-an. Gbígbà tí Obesere ti ń lọ sí abroad tó ti ń lọ sí London lọ́kùnrin, pé Paso sì wà ní agboolé ní vicinity ẹ̀ ní Mushin àbí kíní kan, fine, bí gbogbo nǹkan tó sọ náà nìyẹn. Ohun ọ̀tọ̀ dẹ̀ sọ yìí náà kò ń ṣe Paso nìkan, bó kú ṣe rí náà náà ṣe sọ yẹn, bó kú ṣe Paso nìkan ó ṣe wá jẹ́ Paso lè wá mú mẹ́nu. Mo sọ ṣe fídíò kan last time, mo láwọn pípù yìí orúkọ tí bá wà sí ń jẹ́ láti lẹ́yìn pé agúnmu òwò yẹn, orúkọ yẹn náà ni àwọn èèyàn sì ń, orúkọ yẹn ló sì ń ro àlàyé yẹn, àwọn èèyàn sì ń lo orúkọ yẹn fún agúnmu òwò yẹn lóòótọ́. Because lẹ́yìn Wasiu Ayinde gbogbo onífújì tó kù, mi ò sáwọn Ṣínà Àkànní àbí kíní kan, àwọn generation àwọn Paso Òṣùpá kankan yẹn, kò sẹ́ni tó Obesere tí ò sí níyàn ní gbogbo àwọn yẹn, kò dẹ̀ sẹ́ni tó Obesere ò síwájú ẹ̀ lọ sí abroad ní gbogbo àwọn yẹn. Why tó ṣe wá jẹ́ Paso lè wá mú wá sínú picture yẹn fún comparison yẹn pé ìgbóhùn Paso ó jìnnà sí kíní kan ó jẹ́ kíní. This Pasuma tẹ̀lé ń sọ ń pa yìí personally ó ti jáde time to that number gbé Obesere ó ti wà mẹ́ka àwọn tó wú dé, ó ti sọ nǹkan ẹ̀ fún rẹ̀ kí látọ́ wá fẹ́ máa gífù lórí yẹn. Bá a sì ti sọ ó ní pé Obesere ti wà mẹ́ka àwọn tó dé, kódà bá a sì sọ pé lọ́jọ́ táwọn fẹ́ ṣe launching album first record òun, Obesere ni star artist tó ń gbé wá lọ́jọ́ yẹn. Ṣáà tí wọ́n mọ̀ pé náà tá a bá ń sọ pé kíní kan Obesere ti kọ́lé fún yẹn láti 80s àbí 90s àbí 2000 kíní kan, fine, a ti mọ̀ pé
ẹni tó bá ti kọ́kọ́ blow òun náà ló máa kọ́ lówó. Ẹni tó máa lówó jù inú ẹni tó kọ́kọ́ blow àtẹni tí ó blow tẹ̀lé àtẹni tó tún blow tẹ̀lé òun la ẹ̀ tí mọ̀. Bọ́ àti mọ̀ pé ẹni tó bá kọ́kọ́ blow owó máa kọ́ wà lọ́wọ́ ẹ̀ ìyẹn sure. Gbogbo nǹkan tẹ́ sọ yìí sì kò ń ṣe nǹkan tí Paso gan fúnra ẹ̀ ò ti sọ sẹ́yìn. Ó ní pàpà ti wà ń bẹ́ káwọn tó dé, ó ti lórúkọ, ó ti ní fame káwọn tó dé, everybody ló dẹ̀ mọ̀ yẹn. Tó fi dé pé gbogbo àwọn alájí wa gbogbo kò tẹ́ ń ṣe Paso nìkan, gbogbo àwọn generation àwọn Paso àwọn kọ̀ọ̀kan yẹn ní pàpà síwájú. Even àwa tí kò ṣe irú àwa lè máa sọ̀rọ̀ ẹ̀ fún pé pàpà síwájú Paso dé. Bóyá àwọn ọmọ 20s lè máa sọ yẹn fún. Nítorí pé àwa yìí Obesere jáde bá wa nú ayé ni àdẹ̀jọ́ gbogbo àti Obesere fi ń gbé Jerry sórí tó ń gbé kinní kan sórí, ó jáde bá wa nú ayé ni àjò Obesere. So irú àwa ń sìn àti mọ̀ kó Obesere síwájú Paso jáde. Even kó kí Paso kọ́ sọ fún mi pé kò rí bẹ́ẹ̀, èmi gan fúnra mi tí mo jẹ́ fáǹsì Paso máa sọ pé ó rí bẹ́ẹ̀. Torí nígbà tí mi kì í ṣe kókó ńgbà tí Obesere jáde àti ìgbà tí Paso jáde. Wà àwọn ọmọ 20s ń sìn tẹ bá sọ yẹn fún wọn pé Pasuma ó jìnnà fáfá o nígbà tí kíní kan fi jáde wọ́n lè bá yín fà because ìgbà táwọn gbọ́njú sí eléré tó wà ń tàǹgbà yẹn ní wọ́n fẹ́ sọ fún yín àwọn yẹn lè bá yín fà. But orin Paso kan ni màá kọ fún yín. Paso ní pé òṣìwájú mi lówó kò ní kó lówó jù mí lọ, òṣìwájú mi bímọ èmi náà bí o, òṣìwájú mi kọ́lé kò ní kó kọ́lé jù mí lọ. So gbogbo kinní yẹn bó ṣe rí nìyẹn, not how far but how well. Òṣìwájú mi jáde ó ṣe kinní kan, ta ló wà ń ta là ń sọ ń pa ẹ̀, nǹkan tí mi fẹ́ gbọ́ nìyẹn. Mo sọ wà tá ń gbọ́ fújì ń sìn, àwa youth tá ń gbọ́ fújì ń sìn, ẹlòmíì ò mọ̀gbà tẹ́ ń sọ yẹn. Ayé ìgbà tí ẹni tó ń rìn lọ́wọ́ láàrin 5, 6, 10 years 15 years 20 years òun náà fẹ́ mọ̀ ta ló wà ń bẹ̀, ta ló ń rìn lọ́wọ́, ta náà ń gbọ́. Òun làwọn ọmọ yẹn fẹ́ bá yín judge. Gbogbo kẹ́ lọ mú yàn kan wá láti 80s kẹ́ máa fi join 70s kẹ́ máa no. Olójú àwọn tó lè bá yín jiyàn sí gbogbo nǹkan bẹ́ẹ̀. Sọ̀rọ̀ yẹn ò lọ fà rárá. Àní mọ́sù bàbá ọjà mi mo sọ lẹ́ǹkan mo ní pé nǹkan tí èèyàn kan fi ń jẹun ó yàtọ̀ sí nǹkan tí èèyàn kan fi ń cash cruise. Ẹni tó fi ń jẹun respond yẹ sí iṣẹ́ yẹn ó máa solid ju ẹni tó fi ń cash cruise. Àwọn rówó ń bẹ̀ promoter ni bàbá ọjà mi. Tó bá sanwó fún wọn pé wà gbòòrò yìí ti tutù ju kíní kan sọ nǹkan kan tó máa dàrú normal promoter tó bá ti gbówó lẹ̀ àlàyé máa ṣe nǹkan tó fẹ́. So that's the reason why mi ṣe lè blame bàbá ọjà mi. Nǹkan tó fi ń jẹun nìyẹn. She understand? But kò wá ní ìsáwà. So mo ti sọ fún yín mo ní gbòòrò yẹn wọn ò fẹ́ jẹ́ kó tutù. Ẹni tí wọ́n ní kó pe àwọn náà which is Obesere tán ní ó pe àwọn sọ pé káwọn kí Paso ẹjọ́ ṣẹ́nu ẹnu ń dùn Obesere láti kí Paso fúnra ẹ̀. Ṣẹ́nu ń dùn tó bá tiẹ̀ lọ ilé ẹ̀ kó lọ kí tó dẹ̀ lè pè lórí fóònù. Àṣebọ́ níbẹ̀ anybody ṣe ń kí. Ìwọ náà gorí stage ó ṣàṣì lọ show láti gbà yẹn. Lọ show gbogbo orí stage kó ṣe kó kíyàn. O need láti pè lórí fóònù láti you understand? In fact kíkí tó ṣe kíní ju gan ni kíkí tó bá lọ sórí stage tó kí. Òun gan ni mo rò pé ó ṣe kíní ju you know òun gan ló tó bá pè lórí fóònù ayé gan ní mọ̀ pò pè tó bá wà lọlé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n lè mọ̀ pò wà lọlé. But tó bá sọ̀rọ̀ tó bá kí lórí stage gbogbo ayé ló mọ̀ pé ó dẹ̀ kí Paso nígbà tí Paso sílé o. So tí o bá ń ṣe pé bóyá ẹni nǹkan tẹ fẹ́ derive jáde nínú màtá yẹn tó fi tẹ fẹ́ wá náà ń gbéṣẹ́ kíkí fún promoter. Ẹ wá lọ ń gbéṣẹ́ kíkí fún promoter pé bá mi kí lágbájá promoter. tó ìtì sú ẹ lò ẹni tẹ́ni ń sọ̀rọ̀ nǹkan tẹ́mi ní láti sọ nípa ẹ̀ náà nìyẹn o nǹkan tẹ́ fi bọ́ọ̀dì fẹ́ jẹ òun ló ń wá so that's all. tó ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn ẹ dá sí ẹ drop comment yín lórí gbogbo èyí tí ẹ ti gbọ́ lẹ́nu arákùnrin yìí tó pẹ̀rẹ̀ ní ọ̀gá ńlá gbogbo èyí tó yànnàná lórí ọ̀rọ̀
Ayọ̀ Jamiu gbogbo tí wọ́n sọ nípa Pasuma àti Obesere, àwọn fáǹsì Obesere, àwọn fáǹsì Pasuma, gbogbo wọn báyìí lọ́rọ̀ kan báyìí o láti dá sọ̀rọ̀ ìkílèrò wọn lórí gbogbo ọ̀rọ̀ tí wọ́n ní allegedly pé Ayọ̀ Jamiu ò sọ gẹ́gẹ́ bí arákùnrin ọ̀gá ńlá yìí bó ṣe fi lélẹ̀ gẹ́gẹ́ bó ṣe yànnàná ẹ̀ nínú fọ́nrán yìí. Ẹ dá sí drop comment here, remember to like, share and follow. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà pé WhatsApp number PG.